ẹ̀gbọ́n tí lóòótọ́ ni wọ́n gbé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ Aláàjì Oríyọmí sọ̀rọ̀ kódà inú wọn ò dùn rárá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí ẹ wo fídíò yìí. nǹkan lẹ́ẹ̀kejì tó bà mí nínú jẹ́ tó sì ń dùn mí tó sì látúnṣe ó ní pé mo padà gbọ́ pé Ahmed Isa Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family wọ́n ní wọ́n ti gbé I'm not sure ṣùgbọ́n kí wọ́n bà mí nínú jẹ́ bẹ́ẹ̀ ni pé I don't know how people think. I respect that man so much. I respect him so much because of my nature. Ètò bá mọ nǹkan sí nǹkan kan báyìí ló fi máa ṣe jù mí lọ máa gbà fún ẹ nípa nǹkan yẹn ṣùgbọ́n tó bá gbà fún mi náà bí tí mo ti jù ẹ lọ ìní gbà fún àjọ máa fa ni títí tó fi gbà fún mi tó dáa máa bọ ọjà á sì máa sọ fún ọ pé o gbọ́dọ̀ gbà fún mi nítorí Ọlọ́run ló gbé mi jù ẹ lọ ń bí nígbà tí mi náà ti gbà fún ibi ó ti jù mí lọ nídìí ṣe tá à ń ṣe mi ò mọ̀ pé nìkan jẹ́ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family rárá tí mo fi bẹ̀rẹ̀ tí mo fi ń ṣe tèmi mo ṣe ń ṣe òun náà sì mọ̀ pé nìkan jẹ́ Oríyọmí tó fi ń ṣe tẹ̀ ṣùgbọ́n gbà tí mo padà gbọ́ tí mo rí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family mo rí pé tí wọ́n bá ní ká mú ipò tèmi fúnra mi bá wà ń bẹ̀ èmi múra mi kò kíní máa mú kò kíní kí n tó múra mi máa gbà pé lódodo ó ní àwọn nǹkan kan tèmi ò ní bóyá torí ibi tó ń gbé tó jẹ́ Àbújá headquarters àbí torí bóyá ọjọ́ orí àbí ìrírí àbí àwọn kankan tó ti ń ṣe bọ̀ àbí ọ̀nà tó gbà àbí àǹfààní tó ní tó ju tèmi lọ àbí Ọlọ́run ló máa dá bó ṣe ní a máa gbé àwọn kan lókè tọwọ́ sókè ju àwọn kan lọ tí kálukú sì máa gba ibi tó wà kó bá rí ráyé gbé kó má bàa dààmú. I could remember ní ọdún tí wọ́n ní mi àwọn gbọ́dọ̀ gbọ́ ohun Oríyọmí Hamzat láfẹ́fẹ́ kankan mọ́ throughout Nigeria. wọ́n náà gbọ́dọ̀ gbọ́ mi mọ́ no matter how throughout Nigeria. What was the condition? Tẹ́ bá fẹ́ máa gbọ́ mi padà wọ́n ní kí n tiẹ̀ kọ́kọ́ máa lọ sí Radio Nigeria Training School tó wà lẹ́kọ̀ọ́ wọ́n pè ní NBA National Broadcasting Academy. I went there. Ó kún ṣe pé mi ò mọ̀ nípa iṣẹ́ tí mo ń ṣe bọ́ inú ń bí wọn pé mi ò ṣe bó ṣe yẹ kí n ṣe ní ìlànà tí ó tẹ́ àwọn lọ́rùn. Then the third time tí màá lò ní school yẹn the government empowered that time wọ́n ti ní ìwé wọn then ó ṣeé ṣe kí the momentum tí mo fi ń trouble airwaves nígbà yẹn ó ti drop kí n tó padà dé. I went there. To God be the glory. When I got there, I was happened to be the governor of my class, production class. Production class. And I was elected as the governor general of that academy that year. So there was a day, there's one Igbo man. He loves me so much. He's one of our coordinator. He now asked, what am I doing for a living? I said, I'm a broadcaster. So why are you here? I said, this is what happened. He now Googled my name. I've been to the first prison that time. It was after I came back from TSS. Yeah. He profiled me, he checked everything, and he said, wow, so you are the Oríyọmí Hamzat? I said, yes. The famous Oríyọmí Hamzat? I don't know. I said, I'm the Oríyọmí Hamzat. I said, wow. Could you believe that someone just left? This your set followed his own set. I said, wow. I said, no. He said, no. That they used to have 2 sets in a year. That he came for first set. Another set came that last year. That this year, I now came for second set again. You get? So my year follow his year. You understand? But not the my set is not the one that followed his set directly. That means he has 2 sets before my own, but a year. You should understand it that way. Ọdún tó tẹ̀lé ni mo lọ, but èmi jìnnà máa ń ṣe ní ọdún kan. So àwọn kan ti tẹ̀ òun wá fún àkọ́kọ́, àwọn kan tẹ̀lé lọ́dún yẹn. So àwọn kan ti wá wẹ̀ kan lọ́dún tí mi lọ yẹn. Last part ọdún tí mi lọ yẹn ni wá lọ. Mo ti yé wa bẹ́ẹ̀ fine. One year, who is that? Only he's Brekete. They call him Brekete family. He's in Abuja. Is it the same thing you are doing? I don't know why you guys keep having problem with the government. I said, we'll keep having problem unless we compromise. And I will never compromise. That was what he said. That they sent him to NBA as well. I said, wow, no problem. You know what? Because ìgbà tí mo bá ronú, tí mo bá mo ṣe ń sọ̀rọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn, tọrọ mi wá yàtọ̀. This thing is possible. A lè ṣe báyìí now. Ìyà ń jà àwọn ènìyàn. Ẹ ṣe tí ká ṣe báyìí. Tí wọ́n bá ń fún mi lésì tí mo gbọ́ bá ṣe ń sọ̀rọ̀, àwọn máa dàbí pé bóyá orí mi ni o pé màá bá ń gbógun yóò sì lọ báyìí tí màá lọ báyìí àwọn dákẹ́ quiet bóyá mi ò get it right ni ọgbà tí mo rí èèyàn kan tí wọ́n tún ní òun náà ti wá bíi tèmi o oh wow I was happy first place tí mo ti bọ́ pa Brekete family nìyẹn. Then the NBC zonal coordinator then wọ́n ti kú báyìí nígbà tí mo padà dé tí mo lọ bá mo ti padà dé tán bẹ̀rẹ̀ sí ní bú mi wọ́n máa ń sọ̀rọ̀ burúkú sí nígbà yẹn àwọn náà tún dárúkọ pé the same thing táwọn èdè sáyẹnsì l'Abuja nìyẹn ká tó lé dànù you guys are useless you guys are stupid you guys are this you guys are that tàlà méjì musa ní Brekete family ó tán ó dẹ̀ lẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta àwọn fáàmì mi tó wá wà throughout the world àwọn náà wá máa ń sọ fún mi pé èèyàn kan bẹ l'Abuja bákan náà lẹ ṣe ń ṣe Brekete family nìkan ó tán o mo ṣe bọ́n pa Brekete family nìyẹn
And I think this is not the first time tí mo máa dárúkọ Brekete family. I don't know if he has ever mentioned my name. Nígbà tí ó sì ń kankan tó lè fà láti dárúkọ mi. But ilé yìí tó wá bà mí nínú jẹ́ tí mo sọ ni pé tí Brekete family tó bá sì kéré nínú ayé mo lọ Abuja náà. Mo rí àwọn public transport taxis tí wọ́n kó Brekete family sí náà. Tí wọ́n kó sí lára tó ń gbà àwọn èèyàn náà. Mo máa ń rí settings ẹ̀ náà tó bá ṣe program. Mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sunkún wá tán rẹ́rìn lọ. Mo máa ń rí bó ṣe ń gbà wọ́n lẹ̀ tó ń bá àwọn alágbára yẹn jà náà. Brekete family can call IG, Inspector General of Police, ó ń pè lórí fóònù ẹ̀. I don't have that power. fún àǹfààní ìtẹ́ ìmọ̀ Brekete ó jẹ́ ìkan nínú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ní orílẹ̀-èdè wa tó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ takuntakun láti wípé òtítọ́ lékè ní orílẹ̀-èdè yìí Àbújá ló wà bí irú ètò tí Ọ̀gọ́díọ̀mí ń ṣe yẹn náà máa ń ṣe ṣùgbọ́n ìyàtọ̀ tí àti Ọ̀gọ́díọ̀mí ni pé èdè òyìnbó àti pidgin ló fi ṣe tiẹ̀ títẹ̀ lẹ́yìn ó tún náwó ọjà tiẹ̀ dé gbogbo orígun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà kò fi ẹ̀yà kankan ṣe ṣùgbọ́n kì í sọmọ Yorùbá ṣùgbọ́n gbọ́ èdè Yorùbá ó gbọ́ ìbò ó gbọ́ Haúsá ó dàpọ̀ ọmọ Fúlàní Haúsá náà ni òun tẹ̀ tó wá máa ń dì pẹ̀lú àwọn olóṣèlú ó máa ń fojú àwọn olóṣèlú tó já síbi hàn ṣùgbọ́n ẹ gbọ́ nǹkan tá lájú orí mi sọ pé àwọn gbọ́ wípé wọ́n gbé àmọ́ nǹkan tí mi máa sọ ni wípé ẹ̀yin tí ẹ gbé òótọ́ dání ní orílẹ̀-èdè yìí tàbí tí ẹ wà ní láì yẹn á ní jẹ́ kó sú wa á ní jẹ́ kó rẹ̀ wá mo fẹ́ ká mọ̀ wípé inú àwọn aṣebi náà ò lè dùn pé ẹ̀ ń tú sí rí àwọn Bíbélì ní ká má ṣe fi búburú ṣẹ́gun rere ṣùgbọ́n ká gbìyànjú láti fi rere ṣẹ́gun búburú tí àwọn olùbí yẹn táwọn bá ń gbèrò láti fi búburú wọn ṣẹ́gun rere tiwa àwa ní káwa náà máa sáré láti fi rere tiwa ṣẹ́gun búburú wọn ká má jò sú wa ká má jò rẹ̀ wá ká má sàsẹ́yìn torí pé wọ́n gbé ẹnìkan tàbí torí pé wọ́n ṣe ẹnìkan níjàmbá ká má sàsẹ́yìn bọ́n tá a bá ti sàsẹ́yìn inú wọn á dùn wọn á lé ọwọ́ jà wọn á tún lè fẹ́ ṣe afẹ́ gbọ́ òkè dáadáa ṣùgbọ́n tá a bá ti sá tá a bá ti gbé nìkan táwọn tó kù ò sá àwọn ẹ̀rọ á bà wọ́n lè máa dínkù láwùjọ wa gbogbo ipa tí ẹ̀yin náà bá dẹ̀ sá tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n gbé Brekete gbogbo ipa tí ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá lọ́gá nídìí sẹ́yìn náà bá lè sá ẹ sá láti rí pé olóòótọ́ kù sípò ìka bó jẹ́ kẹ́ ẹ máa lọ́gun lórí ètò yìí ni wípé wọ́n gbọ́dọ̀ fi Brekete sílẹ̀ bó sì kẹ́ máa lọ́gun lórí ètò yìí bó sì kẹ́ máa fi àdúrà ràn lọ́wọ́ ni ṣẹlẹ̀ àwọn aṣebi lórílẹ̀-èdè yìí wọn à ní gbọ́ ẹ̀yin náà ẹ má gbà. This is Sadio Made. Bye for now.